tó tọ́jú wa púpọ̀ mọ́ ọkọ ìyá ìnáwó Mustapha ló bá ìyá mi wá sí ìjọba ní hospital gbogbo àwọn bàbá wa bàbá lójú wọléwọlé wọn wà láyé jọ́nà náà wọléwọlé wọn wà láyé gbogbo wọn wà láyé bàbá ọkọ wọn náà gbogbo wọn wà láyé wọ́n ti sẹ́ ìyá tí a sẹ́rí ló gidi rí kan gbé káàkiri gbogbo ibi tí wọ́n kọ́ fà club sí wọ́n ti sẹ́bẹ̀ náà rí ẹ̀ tó bá yé èèyàn wá sẹ́ kò sí tí ẹ lè béèrè lọ́yìn rẹ̀ tì ní fún wa àwọn ayé sọ máa lè. ìdáná kàbíyìtà wà bá náà ṣàbàbò padà àìrọ̀. lára àǹfààní tẹ̀ ń jẹun bí n lò dé ìlú gan tani ó láyà tí ó lọ jòkó síbẹ̀ o ẹ mọ̀ láyà ọmọ kéékèèké nìyí ẹ mọ̀jọ fi rúbọ. wà bá náà ṣàbàbò. ayé dẹrùn ni ayé ti dẹrùn wọ́n ti ta pẹ́ẹ́rẹ́ dídì kìíní èyí rẹ̀ mẹ́ta pa òun ní fún ilé owó lónìí. فلا خير في العيش بعد الكبر. abẹ́ẹ̀lú mi ò gbọ́ ẹsẹ̀ tàlágbá nù wá àti ẹ̀wọ̀n bó lọ wí. إذا ما كبرت وبان شباب. kí ló wà ní ẹ máa ṣe má bàa kún wọn kẹ́lẹ́ bá ga ìdílé ẹ̀pọ̀ bíi tó tó tọ́lọ́wọ́ fún ilé ayé. فلا خير في العيش بعد الكبر. ẹni bá yóò bá àlejò ní sọ́fọ̀. ìyá dárò ajá wà ní kọjá. ọjọ́ ìdìbò táwù di kí ló dé tí bàbá rẹ̀ ní dọ́là ilé ìgbà kan síwájú àgbà. ìwà dárò lọ́lọ́rin. ìtàkùn tó so bá ṣàgbé ló ṣe légede núrù wọn náà bá wájú. fàdáyì ìwà dárò ìkìyàr. babalaka tàlàgbánu àti núrù dìde fún ọ̀yà. fàlàó nìlítàhà bìhádà fìhà. mo mà bá kí n tó béèrè mo rò pé yóò làgbà ni. làmúta. ìwà ti yájú lẹ̀ náà ni. wàlá ntàkùtù mi ní àlùwàtà. gbèrò lọ wí jèrè. àyà máa wọ inú dúlà ní hùlùdì. وطعم الخلود عليه ضرر إذا ما كبرت وبعد شباب فلا خير في العيش بعد الكبر فلا خير في العيش بعد الكبر. ilé ìdíwọ́ gbogbo ilé tó yí àpò yìí ọlọ́mọdé ó tú láíláí. ìyá dárò lè àdá wálé kọjá. lára ọdẹ tẹ́ ẹ ṣe fún lewa káà lè gbàgbé. ilé òdiwo ni ilé amúlòkó ni ilé lọ́dọ̀ ẹ̀dí ògún ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yí àpò báyìí. kò sílé tí wọn ò ti bí àfà jòkó lẹ́lẹ̀. kò sílé yẹn tí wọn ò ti bí ó dà wà lọ́dọ̀ síbí àmọ́ ti dà ara ti rọ̀ ọ́ ni lọ́jọ́gbó ọdún ti kọ̀tún lánàá gbogbo ìràwọ̀ ti dé. wàdàrú fànáyì wàdàrú kìyàr. kò sí tíráàsì ńlẹ̀ mọ́ tí bá ti di pé ọdún kújọ́ mẹ́ta báwọn ọ̀tọ̀ làwọn tí mo gbé jáde kò yé yín ni. فلو نلتها بهذا فيها لموت ولا تجد منها الوطر أيام يعمل kò sábò lẹ́tẹ̀ tí bí àfa ọmọ yín sì fa bí kí wọ́n dá mọ́sálásí rẹ̀ ẹ̀ gbà ní. yá ilé ìmọ̀mù náà babaláwa máa lọ ní kù lábẹ́ wọn kábọ̀ lẹ́tà kàtà tó kún ẹni wọ́n ti yapa. ọ̀kan tẹ́ ẹ rí sẹ́wọ̀n lè dúpẹ́ rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kìí àmà. ilé tí iná ti ní tú láyéláyé. ìyá tàbí ríjà wàránà ṣàbàbò. فلا خير في العيش بعد الكبر. àwọn àfáà ìmọ̀ máa rójò ní wọlé o. لا خير في العيش بعد الكبر.
ọ̀rọ̀ mi ní òjágùn ọpẹ́ èyí ẹ wò mí dáadáa ẹ wò mí a máa gbé fún yín lọ ni. tí a bá nílé wa nìkan ni kó máa kí sá kó máa kí ìrun ní àyè lọ́dún gbọ́dọ̀ lẹ̀ ẹ̀sán tó wà nílẹ̀ fún kó tó dé jòkó wọ́ọ́rọ́ ọdún kọ̀túnla no rubbish. àyàbá yóò nínú tó lálùkòlò dé. àwọn tó bí mi ti sọ̀kalẹ̀ báyìí. àtúntò عليه ضرر إذا ما كبرت وبعد شباب láti ìmọ̀júmọ́ ni a ti ń gbé pé ó yá. ولا خير في العيش بعد الكبر. gbogbo ẹ̀yin bàbá ìgbẹ́ ti bá náà bàbá yín lẹ̀ ń ṣeun. ẹlọ́kẹ́ bá abẹ̀yàn tẹ bí ní ìsìnkú ọmọ síbẹ̀ ṣe ń ṣe. ọmọ yí padà. níbi tí bàbá wa Siaku Ishaq lẹ́gbẹ̀ẹ́ ní Siaku Dameduka Hausa ni Dameduka ẹni tó ní gbogbo nǹkan Ishaq Dameduka ọmọ ẹni tó ní gbogbo nǹkan lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ní tó rẹ̀ mọ̀ ìtumọ̀ ẹgbẹ́ Dameduka ni. إذا ما كبرت وبعد شباب. ààrẹ wọn àti mọ́mẹ́ni ọlọ́nìkan lórí. àti ẹ̀kẹrin Basalawudi ẹ̀kẹrin níbi tí mọ́mẹ́ni tó wá fẹ́ràn ọmọdé wọ́n tún wá jọ máa sọdẹ́ jọ máa yíde lèmọ́mù tí ń yíde ọ̀rẹ́ wọ́n fọ fèrè wọ́n jiyàn lóhùn wọ́n jọ wá sọ́dẹ̀ lọ ibi tí wọ́n sọ̀rẹ́ dé. وبعد شباب. bẹ́ẹ̀ ni gbogbo ilé tó yí àpò yìí ẹ̀yin rẹ̀ tó mi ó mú akọjọ́ orí nítorí bá ti ń ṣèrànwá wa ẹ ti gbà kan rí àbúrò ní wọnú ọ̀ràn tí náà. bàdà ẹ̀rọ. ẹ̀sìn àmì dáadáa. ṣèbá dalẹ̀ kẹ̀dá. ọ̀pẹ́ èyí gbogbo ẹ̀kọ́ bá ń dún lọ́wọ́ lé òdiwọ náà mọ́mú sàdá gọ́gọ́ ni. àyà máa ń yọ àdínú. èmi ń pè é ẹ̀tún yá kíyàn. tó lálẹ́ kò lóde. àfáwọn àgbà láti lu wa nílùú Minna ìmáàmù àwọn ODU ní Minna àwọn ní a máa gbà wá lálejò tá a bá lọ Minna sẹ́yìn tí kò wálé ni ọlọ́jì lè rọrùn fún yín. wọ́n tó lè kò lóde alẹ́ yìí dára. ọtí yóò bá anábì ti lọlé. dáàmà tàbí táwọn bá yà ṣàbò. ọkọ tó bá dáa èèyàn tó láti má pa ìyàwó rẹ̀ lé. àwọn ìyá wa ni wọ́n lọ yìí lórí ìyá wa tí ìyá tó bí àwọn Nurudi mọ̀mọ́ onídìrí lórí ìyá àgbà tó bí ìyá tí máa dákọ̀ lóde ń bẹ̀ ọ́ níbi tí ẹgbẹ́ bá ń kà sí níbi tí wọ́n páàkì ọkọ̀ mi sí wọ́n sẹ̀kọ̀ òde ń bẹ̀ sàárè ìjọba náà kan bẹ̀ bó ló ń yé. àyà máa ń yọ amínú tó lẹ̀ khuludi. وطول الخلود عليه ضرر. àwọn tí wọ́n ti lọ Ájì Murtala ti lọ Ájì Abdulaziz ti lọ Ájì Yunus náà tó wà lọ bá wọn lẹ́sìn. إذا ما كبرت وبان شباب. sẹ́yìn bá ti ń dàgbà ẹ sì lọ́mọlé òdiwọ̀ ni ẹ sọ wọn kẹ́ni màgbá ìṣẹ́gbẹ́ yín. فلا خير في العيش بعد الكبر. gbogbo tí mo dákọ̀ ilé mi mà tí mo mọ̀ ọ́ báyìí bó o lọ wí. إذا ما كبرت وبان شباب. òyìnbó ńlá ni. ẹ̀ tẹ́ ẹ kù láyé mo bá yín sọ̀rọ̀ ọjọ́ ni àmọ́ òun fi máikrófóònù sọ wọn apá ìwé yín lónìí. ẹ má délé yìí ó tú gbogbo tẹ mú káàkiri òde irọ́ ni bẹ́ẹ̀ bá lómi lámù ti lọ lé wọ́n pa níta lé bàbá rẹ̀ yàrá tí kọ̀ọ̀kan yín mú kẹ́tó di gédé kẹ́tó máa sáká ẹ wá tún mú ẹ tún sí wọ́n ṣe bí yẹn síbi kan tí kọ̀ yín sí fún wọn tán ẹgbẹ́ abẹ́ dáhùn tá a bá ti wọ bí ìkíní ìkejì yàrá tínú
tí wíńdò rẹ wà lẹ́yìn gbà àbí ń gbà tó. فلا خير في العيش بعد الكبر. yàrá tí báyìí ìta kan bẹ yàrá tí ń nà àbí ń gbà. فلا خير في العيش بعد الكبر. ṣé wọ́n mọ̀ yín o mo lọ wí. فلا خير في العيش بعد الكبر. gàdọ̀gbọ̀ kò sí wàhálà mo lọ wí. فلا خير. ẹ̀bẹ̀ tá ń bẹ̀ yín ẹgbọ́ o. mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa kẹ́ sì gbọ́ kẹ́ gbọ́ kẹ́ sì lò ó. ìjẹ̀lú àti tàbá arákọ̀ jù bá ń lọ òní ni ó tó parí kì í rí mi kí n rẹ́rìn-ín sí ma ní wáyé tẹ́lẹ̀ kí màmá yín ó kú síta ó ní kó dá mi lóhùn. náà. فلا خير في العيش بعد الكبر. wọ́n máa bóun náà sọ̀rọ̀ gbà tó ní tó wá bá mi kí ìyá sáré ẹ̀sìn mo ní sọ́sí bọ́ọ̀lì òdiwo tí mo kọ́ sọ fún un tó bá ní wọn tí ì gbọ́ èmi ò ní wá ó wá níbẹ̀ náà làwọn wà mo ní bọ́ọ̀lì tí wá kí onílé òdiwo làwọn wà ń wà nísìn mo wá tún bí lánàá gbà tó kérò lẹ́yìn ẹ dákun ọ̀la làdúrà mo ní bó láti ṣe tó bá dákọ̀ bòmí wà láì hàn nílọ tèmi nù ọlọ́mọdé ń dalẹ̀ àwọn tó bí mi. أيا من يؤمل طول الخلود. ṣé ẹjọ́ wá ní fún wọn tó ṣe bẹ́ẹ̀ ẹjọ́ wá ní. mo ní bó láti sọ nílò òdiwọ̀n mi òun wà wá ń gbà náà. torí pé kí ni dára tí bàbá ọ̀nà jẹ́lẹ̀ dá padà lónìí. ilé ọlọ́run gbọ́dọ̀ dá horo. bẹ́ẹ̀ yóò bá ti owó wọn nílé ọ̀nà àwọn tó kọ́ ọ lé wọn ṣépè. وطول الخلود. àwọn yòókù máa wálé ọdún fún wọn tán. ẹ gbọ́dọ̀ má wálé ọdún lọ́dún nù. ń wá wò yìí agbolé mu wà ojú mi ó ka yín ẹ sì ń bọ̀ ṣe é gbọ́ wọ́n náà sì ń bọ̀ àánú ló dé àmọ́ wá ń tiẹ̀ mọ ọ̀rọ̀ àtìyàwó rẹ̀ tẹ́ wọ́n kún rán bẹ́ẹ̀. وطول الخلود. mo máa rí wọn náà kọ̀ọ̀kan nàró kí wọ́n rí wọn kó tí bá wí kò lọ́rọ̀ sí jókòó padà. وطول الخلود عليه درا. إذا ما كبرت وبان الشباب. ìyá ọ̀wọ̀ ìyá ayé màmá yìí máa ń sun ẹkún ni ìyá àgbà tó kù yìí. ọdún tó sún àbí wọ́n máa bomi lójú ni pé ilé yìí ọlọ́mọdé ò tú láéláé. Àmín. bẹ́ẹ̀ bá sàmì yóò dùn mí. Àmín. فلا خير في العيش بعد الكبر. àbí. أيا من يؤمل طول الخلود. ṣé bá ní kí ni dùn èmi jù lónìí. àṣàgbá ní kí n sinmi ní hospital kí n sinmi díẹ̀ kí n segin ní díẹ̀. àìmọ́ sí ìta àìmọ́ kan mọ́ kí n gbé ẹkú ìjòkó bàbá ìbànújẹ́ ayé mi nù. èmi la kọ ìkànnì kan ibi tá a faná lọ àbá àtọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ́ kò tó transformer tó fún un ní náà. bàbá tó náà 50 mọ́lẹ́ tó ṣe yòó sótó transformer tá a bá ti pa kí n transformer ó ṣe kí ni náà ṣe tí a bá pa transformer ẹ̀yọ̀ kan ẹ wo iye èdè tí ò ní níná mọ́ bẹ́ẹ̀ lójú orí ṣe rí ojú orí ni transformer tẹ́ bá ti jí ó bàjẹ́ gbogbo tẹ́ ẹ faná lọ kò ní ṣe é wọ̀ mọ́. wọ́n gbọ́ ẹ ń gbọ́ sáré ni jẹ́jẹ́ náà máa lé mọ́ ẹ sálọ yẹ́yẹ́ ni àbẹ́ ti lé ẹ ká ọmọdé aláwọ̀ àbílẹ̀ aláàfáà àtẹnudọ́ ti lágbóró yín ti ń ṣe ìgbà kálukú wa sálọ tí ò sí lé mọ́ sẹ́tí jẹ́ tí wọ́n ní jẹ́ ṣé kálukú ti da tí ò ní dà ó dàtà ní sí ọ lẹ́yìn ìlú náà tó ọ̀bí ní lárí ọ̀nà sáfàdì agboolé èyí tó ọkàn lẹ́yìn òdà agboolé lọ. ẹ jẹ́ abẹ́rẹ́ wá sí. تفكر في مشيبك والماء. àwọn àgbàdo kò tiẹ̀ gan la wa ní lárí. wọn ní wọn lè pa ní ẹni ẹbí mi èmi ní o wọn tún máa kí ẹ lọ ká ẹ lẹ́ o. تفكر في مشيبك والماء. èmi sì máa sábà gbolé ìyá mi ò fèèyàn dájọ́ ta ni ó fèmí dájọ́
ẹni tí ìyá rẹ̀ ò bá jẹ gbì kò lè kú gbì. Èlé kúkì. Ọlọ́run sọ bá a kà. Ọlọ́run ìsọ bá ká. ودفنك بعد عزك في التراب. kódà lára tẹ́mi ń ṣe ẹ̀mí alẹ́bìkan ní ọ̀sìn wà kákọ́ tó dòkó màá ní bàbá mi ò tọ́ nǹkan ságàfẹ́ ní lẹ́nu n ò lè tọ́ fún mi kó ṣiṣẹ́ tọ́rọ́lọ̀ bàbá tí mo rán ró ni bàbá mi ò bá ti yàn jẹ́ kó ní wọ́n ti bà tèmi jẹ́ kálukú tẹ̀lé gbé tó bá ṣe ni. Allahu Akbar. ودفنك بعد عزك في التراب. wọ́n àṣì tí ò ní gùn Tí ò ní gùn. mo kí bàbá wa díà wọ́n káyọ̀ òdiwó n ò ní tú òdiwó palẹ̀ lónìí n ti ń jí òdiwó ọmọ yín ò mọ́ àwọn tí ń tẹ́jú agbolé wa béèrè tó bá rújú fún wọn. Allah akbar. تفكر في مشيبك المآبي. àwọn tí a mọ tí nǹkan sọ tí a bá ṣe gáàrà báyìí ilé òdiwé àgbà ní ẹjẹ ń bẹ lẹ́yìn pé nílé òdiwé àgbà òye. ودفنك بعد عزك في التراب. èèyàn kú tán ni èèyàn kú tán ni. ودفنك بعد. bàbá jẹ́mísì tó níbí tí a bá lé olè tí wọn ò rí mú nílẹ̀ Fáwọn òkà. ń wá wá ta ẹ̀ igi wà níbí ó wà níbẹ̀ níbi ọ̀dọ̀ ya alákàmbẹ̀ wọn a máa fa tòun bá gbé jẹ́mísì òde màróró tí a bá ti falẹ̀ mẹ́ta bàbá wọn jáde yóò lọ mú olè lójú ẹsẹ̀ ni Allahu Akbar. ńdọ́ tó de bá rò náà máa kí jẹ́mísì ní àyè pálọ̀ bàbá náà nì. ودفنك sẹ́yìn mọ̀ yín o. بعد عزك في التراب. mo tó pa wọn fẹ́ tún fún yín lónìí. إذا وافيت قبرا أو تقييم تقيم به إلى يوم الحساب. olówó náà ti fẹnu kàn lónìí májèlé òdìwó dahoro. وفي أوصال جسمك حين تبقى lọ́mú lè yà wá nìyẹn. قطعت ومازقت الإهاب. ẹni bá yóò bá ẹnẹ́bí òní sọ̀fọ̀. فلا يقبر yóò bẹ̀rẹ̀ dáadáa. عليك سترا. àwọn àgbàlagbà díẹ̀ ojú mi tó wọn. ẹni kí ló fà á ọ̀dẹ̀ mọ́mọ́ òsèlú lè mí gbé. so láti kékeré wọn ti tírèèdì ní ẹsẹ̀ wọn ni wọ́n jòkó gbogbo àgbàlagbà tó ń daṣọ bọ̀rọ̀ wá kiri àwọn lálẹ́ kò sẹ́ni tí ń mọ̀. n tó ṣẹlẹ̀ láti ọmọ ọdún mẹ́rin tí mo fi dàgbà báyìí kò sí ti mọ̀ wélu. فلولا القبر صار عليك سترا. wá sí Wá sí. ó ń tàbá kárò. تفكر ẹ̀yin tẹ̀ wá ń bí o. في مآبك والمآب. onírònú Ronú. mẹ́gbẹ́pè Wọ́n pépè. toríjọ́ tó léwu lórí Wọ́n léwu lórí. ọlọ́ọ̀bá akẹ́mú ìdí Àmín. lọ́ọ̀bá gẹ́ Àmín. bá yọnu sí bá gbálẹ́rú. Àmín. تفكر في Allahu Akbar. مشيبك والمآب. ọlọ́ọ̀bá akẹ́ zikiru Àmín. ọmọ ẹ̀yà kíni bẹ́ẹ̀ ni onímọ̀ bá a ṣe mọ́tò Bẹ́ẹ̀ni. mọ́tò alágolo Alágolo. tá a máa fi kíni táyà sí onímọ̀ bá a ṣe níta rẹ̀. تفكر في مشيبك والمآب. gbogbo ọtí ń dákọ̀ yìí kò sí nínú ìtàn àjọṣe ni. ودفنك بعد عزك في التراب. ọlọ́ọ̀bá akẹ́ àti táìbá ọmọ ẹ̀yà tiẹ̀ nu tó lọ́kọ̀ láì lè òjò nílé lè mọ́mù àbí ń gbà á. تفكر في مشيبك والمآب. àbí ń gbà á. ودفنك بعد عزك في التراب. bí bá tú nǹkan lẹ̀ ẹ̀rù ní bọ́mọdé. ودفنك بعد عزك في التراب. ó lè jẹ́ àrònú ẹ̀ṣẹ̀ wá bí ẹjẹ́ àrònú. Yá ronú. Téwú bá dé téwú bá béèrè tá a fi ọ̀sán ṣe ǹjẹ́ a ní tá a fi dáhùn. Ẹni tàbí dáhùn. kálukú ẹ̀ ń gbẹyẹ
ṣègbè ń dàgbé kẹlẹ mọ̀ pé a ti lọ ká tó padà dé àwa ti rí yàkínà àti rámàdájú ọlọ́run pé ayé ò jẹun pa wà á máa yà kó dọ̀ọ́lá àwọn tú kalẹ̀ kọ́ nísìnyí. tafakkari fi mashibika wal maabi. ẹ kọjú òkè káyé má fura sí ọ kálukú gbọ́n tá a fẹ́ sọ ni ká máa lọ àṣìṣe àtijọ́ nìkan kan láti rí bọ́ọ̀sì fẹ́ fò náà fò kò sẹ́yẹ tó fò tí ò ní bà gbogbo ẹ̀ tó fún yín lágbára ti kú tán ojú náà ti kú èéfín ló kù nílẹ̀. fi mashibika wal maabi. èyí tẹ̀ wá bí tẹ̀ ti léwu àtẹ̀jẹ̀ ti ní ẹjẹ́ ronú níjọ́ tí àgbà bá dé kí láà fi lo àgbà. gbogbo ẹ̀dá tó bá da ọ̀sán rú alẹ́ rẹ̀ ò ní da. Allahu Akbar. oníbí kéèyàn ó tọ̀ lọ́jọ́ alẹ́ kó gbé mu kó yàgbẹ́ kó fi rárá jẹ́ gbóúnjẹ fẹ́ràn kó wà tẹ̀ràn máa jẹun gbogbo ẹ̀dá tó bá dàrú fún bẹ́ẹ̀ ọlọ́run kó da ti ẹrú al-jazā'u min jinsil 'amal iṣẹ́ tí èèyàn bá ṣe déédéé ẹ̀san rẹ̀ ni ó gbà lọ́dọ̀ ọlọ́run. tafakkari fi mashibika wal maabi. ẹ jọ̀ọ́ lóko kan bẹ̀ yẹn ọmọ kan fún bàbá rẹ̀ ó fún un ní omi ìgbẹ́mu. ẹ ti rántí àbá náà tó bá dàgbà ń bí àbá tó bá bá tẹ̀lẹ́nu bàbá wọn. ó wá fún bàbá rẹ̀ ní omi ìgbẹ́mu lábà kan níbẹ̀ ọ̀fà náà ti lo oko náà gẹ́gẹ́ bẹ́yìn náà ti lo oko kí ló kọ oko yín dàrú tàbáràkà ẹrú ọ̀sìn ọgbà àjòkó wọ́n sọ fún ọ ní àbọ̀ ọlọ́rí ọgbọ́n ni. tafakkari fi mashibika wal maabi. tí a bá lọ inú wọn wà nyẹwé tí a bá wọn jíye nǹkan bí òfin ẹsìn ẹ ló kó ẹrú ọ̀sìn. tó sojú wa pọ̀ díẹ̀. wọ́dà fúnìgbà. bá àgbàlagbà ṣe ó jẹ mọ́ tó pọ̀. bàdà ìsì káfí tọrọ àbí. lóru bí sọ ní ẹrú ọ̀sìn ní tiẹ̀. òun mọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ kó ẹrú ọ̀sìn. ṣé ẹ ti wá yin oko nù ni. ó ti bọ́ síbẹ̀ o tó o parí mọ́ lọ. tafakkari fi mashibika wal maabi. ṣebí fún wọn tẹ́ ṣèbákùnrin takuntakun ni ẹ lọ́jọ́ yé mẹ́kí fi ń jòyè ń bẹ̀. wọ́dà fúnìkà bàdà ìsì káfí tọrọ àbí. mo fẹ́ dá yín padà sí àná kálí bá a ronú pé kò yẹ ká kò ní jẹ nínú ẹnu bá àwọn tó lọ mo tọ́ fẹ́ kàn tí ń bọ̀ dáhìn mi mọ̀ pé mo máa gbolé dáadáa wo tí ń wí ìṣèlú ojú wọn ní fi sọ ìwọ náà pè ní rọ́ńbẹ́. wọ́dà fúnìkà bàdà ìsì káfí tọrọ àbí. kúrò ní tó sọ kìíní kan bàbá tó bí àwọn ayé lẹ́sọ̀ yìí ní gbogbo àdúgbò ẹ̀ẹ́dẹ́kọ́ ní tẹlifíṣàn ọ̀ẹ̀dẹ̀ wọn gbọ́ọ̀rọ̀ ló ṣe ń gbà náà báyìí ọ̀ẹ̀dẹ̀ tẹ́wọ̀n lọ kẹ́kọ̀ọ́ tẹ́sí ó lọ tó tóbi tàwùrù wọn á gbé tv síbẹ̀ àwọn àṣẹ kéékèèké àmà àwòrán bá wọn ti gbajúmọ̀ ti pẹ́ bẹ̀yẹn. wọ́dà fúnìkà bàdà ìsì káfí tọrọ àbí. wọ́n sún bí ọmọ ìdẹ́gbà tí wọ́n ti wù. wọ́dà fúnìkà bàdà. àwọn ò tí ì fẹ́ màmá rẹ̀. ìsì káfí tọrọ àbí. إذا وفيت قبره أنت فيه تقيم به إلى يوم الحساب. àbí ọmọ tiẹ̀ náà wá fún nígbẹ̀mú gbogbo àbá ìdí àni wọ́n ti mọ̀ tán àmọ́ ìlẹ̀ dákọ̀ ọbẹ̀ àwọn ẹgbẹ́ ló bá ti yẹn jẹ́. ara àgọ́ àbà àwọn akógi tiẹ̀ mú ó ní ẹ má nà lẹ́sàn lókè. bàbá tó bí ń sẹ̀wọ̀n àbá yìí ló ti fún bàbá nígbẹ̀mú. nínú àbá yìí kan náà lọmọ náà tó wá fún nígbẹ̀mú. ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ náà kéègùn ó parẹ́ ni. nítorí ṣe ló ń gbà. orí ẹnìkan lórí ibú tí pin.
gbogbo ata wà ń bí àṣepẹ́ ni pé kò ní sọ́jọ́ alẹ́ mọ́ gbọ́dọ̀ alẹ́ bá dé tá a lè lọ gbá làwọn mọ́ ẹ̀sìn òde ẹ̀sìn ó sì ké bẹ́sẹ̀ bá sì ké ṣẹ́wọ́n kékeré kan ní action wọ́n ní reaction àbí attack counter attack tẹ́bá react sí yàn ìmọ̀ ju action lọ tọ́ba ní bàbá rẹ̀ yóò wà ní bàbá náà bàbá rẹ̀ yálà yà rẹ̀ ní kúre ọlọ́pàá ò lè mú ọ sí attack counter attack tí ẹ bá lè wúlò tí mo ọ lè lẹ àpáta mọ́ lórí ó lè sọ́sà lẹ̀ nǹkan mọ́ wọ́n náà lè padà ní attack nù àti counter attack. تفكر في مشيبك والمآبي. èyí tí a bá ló jẹ pé ní náà ẹ̀san bọ̀ yóò wá kóró yóò dùn nítorí ọba ṣe ló di tàmí rẹ̀. àbúkẹ́sọ̀ ní ké ọlọ́run ní forí ẹ̀ṣẹ̀ jèèyàn kò ní forí ẹ̀san jẹ. ẹ̀yin tẹ́ ń pàtó bá gbọdọ̀ tẹ̀ tí ó tóru ẹ̀san òkè. bàbá rẹ wá léwájú kúta kí wọ́n wá máa salẹ̀ káàkiri ayé nítorí bàbá rẹ ṣe ló jẹun. àgbọ̀n bẹ́ẹ̀ àgbọ̀n pa gbogbo kó tẹ́ máa so ẹran mọ́ ó kàn gbé ni kí ló dé lágbódé kọ̀ọ̀kan wá dàbí ahoro kò sí ilé tọmọ wẹrẹ pọ̀ mọ́ ẹ̀yin náà jọmọ yẹn wá gbolé mọ́ ẹni wọn ó pa àwọn táníyà rẹ pa. ọmọ agbolé fúnra wọn lóyún lẹ̀ wọn ò kún owó tí ó rí kún mọ́ra wọn oyún dídé wọn làwọn ò ní sẹ́ wọ́n yá dé èkó padà. ọmọ làlátà irú ọmọ wo là á pè yín ǹjẹ́ ẹbẹ náà tẹ́ ẹ ṣe yìí kọ́ ọmọ yín ó ṣe fún yín padà kódà ọbẹ̀ ti dáǹgínà sílé bàbá yín tẹ́yìn náà bá lọ àbí tẹ́ bá wà láyé kọ́ ọmọ yín má lè júwèé gbélé bàbá tèmi náà nì ẹ mú kanu méjèèjì. tí wọ́n máa ń ṣèyàwó jọ àwọn ọlọ́mọ sọ tẹ̀lé síwájú dàbá ẹ̀ àwọn ọlọ́mọkùnrin lé wọ́n máa gbégbá ká àgbàlagbà ló máa ha oúnjẹ tinú wọn máa dùn kò sí àjọjẹ mọ́ kò sí àjọṣe mọ́ kò jẹ́ ó sàlùbáríkà mọ́. ودفنك بعد عزك في التراب. ẹ̀kejì wàlúmọ̀ ẹja ara ti ibi tá a sẹ̀rí padà sí o. bí ẹ bá kú tán kò dàbí ayé o. àwọn àtà àti ẹ̀kú ìtọ́nà kan mú àná tó dáa padà kò jọra wọn o. ẹni tí nǹkan bá ṣe rí kó má dá sọ́rọ̀ ayé o. wọn ò pa ọ́ rí kó tó jí padà. wọn ò là ọ́ lọ́bẹ lẹ́yìn ìpè débàrà àdí. ọ̀pẹ kò sí nǹkan kan kí ló ṣe ọ́ rí ọmọ ẹ̀yọ́ ni ìjábúrò ṣe ọ́ wò gbàlọ́ ọmọ pé nǹkan bẹ láyé. ودفنك بعد عزك في التراب. ẹ rántí ìgbà tí wọ́n dá padà sínú sàárè. ẹja yóò tóró. aṣọ kan aṣọ inú òkanú mọ́. wọ́n para ẹjọ́ lẹ́lẹ́bọ níbi tí wọ́n ní àmàlàdé tí a bá kó sójú ọ̀nà báyìí ẹnìkan ò ní kó tí kódà kó lóṣù kan yóò yà àrà síbẹ̀. yóò bí alọ ayédè lónìí. a sì sọ̀rọ̀ yín gbogbo ẹ̀yọ́ máa gbólé tẹ̀fì ní ẹ̀rọ ìtìfẹ́ wọ̀n rẹ̀ kíran ẹni ń jà wá lólè. gbogbo agbolé ní ìsìn ọmọ yóò gbé bẹ́ẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ kíran ìrántí ń gun ọ̀kadà àwọn olè ní dákọ̀ wọn ẹ ti mọ̀ wọ́n mi ò mọ tẹ gbélé fún ọmọ rádaràdá ẹnìkan náà wọ́n ti lé 50 ní ọmọ sunlé gbogbo ìyàwó yìí tẹ̀ pé lámàgé àní ẹlẹ́yìn fún tẹ́tẹ́ mọ̀ ẹ̀tọ́ ọ̀rọ̀ wọn ibi mọ́ kọ̀ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ kí ẹ̀ rádaràdá èyí lọ gbà náà wọn wọn ò sí lẹ́bi ẹ̀yin tẹ́ ẹni nǹkan ò lo nǹkan yín ọmọ ọlọ́mọ náà kí ó jèrè òbí yín. tí wọ́n ń gbọ́ èlé ní ẹsẹ̀ lóṣù èlé ní lọ́dún gbogbo ìyàwó yín bàbá kiri lọ́tọ́ wa kìí mọ́lẹ̀ àwọn tí wọ́n lóògùn lọ́wọ́ obìnrin ọ̀bá sì lójú kòkòrò kò sí ìrántí wọn ò lè fẹ́ bá ti ń fún wa ní nǹkan tí ń fún wa tí sì ń nà wọ́n ní fàtọ́ jẹ. إذا وفيت
tí ìbá fẹ́ràn kí nàá pàdé jọ yẹyẹ ní òpàyà rẹ̀ Allah. wọ́n mọ̀ owó lè yà rẹ̀ níbi àṣọ sí orí ikú tó bá èèyàn. Ìyá tán lọ́fà. Rẹ́sà gbáko. náà máa ṣépè ní yàrá rẹ̀. Wọ́n sì pèlè yẹ. òun náà ní ilé ní ọlọ́pàá sùn torí wọ́n máa wọlé lórí. ìbọnmọ yín lọkọ. kí ló sẹ́kìlì tó kú wákẹ́ ta ló pè ọ́ o gbọ́dọ̀ pa pàmò tí ìbára wá sí bọ́ tọwọ́ rẹ̀ bọ́ tó bá wọ̀ tí. Àwọn ọ̀rẹ́ ànábì jìnnà lé mi. Ó wọ sẹ́ńdà. ẹ jẹ́ chẹ́ẹ̀kì ọmọ wa gbogbo ìmọ̀tò sọ fún lónìí tó bá dọ̀jú alẹ́ gbàtí màámi tíyàwó wà nílé alápẹ̀ àgbẹ̀ sí ìyá wa jòkó síbẹ̀. ìdáwọ́ fáìtà láti bí ni màámi ó ti dáná ní alápẹ̀ èyí ò ní sẹ́kàn àbúrò wọn náà wà láti dá àdìgbò torí ìyàwó ní àgbà ó sáré òkú. gbogbo ọmọ tẹ́ ẹ fi tàbá síbi ìránkìrán ẹ̀ gbòòrò wọn ò ti rántí máa ní ìyàmọ́ ẹ rántí pé dàgbà tó di wàá ràn mí nítọ̀ wàá ràn mí nígbẹ̀ ọmọ ọlọ́mọ òsì tó tọ́jú yín lọ́jọ́ àná yóò forí yín gbá gànà. nbí ojú kòkòrò kí ni ẹ fún wa ọwọ́ bí ọmọ lórí mi méje lóbi wàá sì tó lè tó fẹ́ ọ̀fà tí wọ́n lè sáré pé ìyá rẹ̀ máa yọwọ́ ń bì lọ́wọ́ àgbo tí ó dàtọ̀ ìbò ọkọ tó gbà bàtà lọ mú ọ lẹ́yìn ojú rin ọ̀wọ́ adásúlé pé nu ọmọ tó bí. tí wọ́n ń gbà bí wọ́n dáhùn ẹ nílé dáhùn ń lọ sọ tèmi fún yín kálukú ti mọ tara rẹ nísìnyí tó o bá lè sọ jáde lókù tọ́lá ẹ wá pé ìyàwó ọmọ ìgbàgbọ́ yìí tí a tọ́jú ìyàtọ̀ bí ẹ àbọ̀mọ̀ sí kọ́ àti ìyàwó òkèlè ìyàkó jèrè. fẹ́ẹ́ tó jèrè nù tí wọn náà tọ́jú ìyàkó tiẹ̀ tẹ́ sọ kọ́kọ́ ìyàwó ọmọ ìtọ́jú yìí ìyàkó sí ká jèrè yìí. àsìkò tí ìyàkó tó kọ́ pé ẹkún ni ẹbẹ sùn tí yóò kún yẹn tó lọ gbé ìyàkó pé máa mi ẹ wá bá àwọn òdòdó òní kakọ ó ti lọ níbi táwọn máa ṣe péjú dé ìyàkó yóò tó kún yẹn fún ọ. ó dà ní màmá yẹn tí ìlú àmàlà ni ẹ̀rọ kéré fa mọ́nyìn ọ̀bẹ ń ta ẹ̀tì ẹ̀fọ́ bẹ̀ ẹ́ sè ẹ̀sìn ẹ̀fẹ́ dèrè. tí bàbá ọlọ́run bá sì lè tọ́jú yín ṣe bí tẹ́ ẹ bí ó sì ní wo iná rẹ̀ kẹsẹ̀ sí. gbọ́ni ìyàwó ọlọ́kùn sí láyé máa lónìí àmì bíi ẹ̀ lọ́pọ̀ àbẹ̀rẹ̀ yí dó. sẹ́yìn ló ń dápẹ́ ní bẹ̀rẹ̀ yí dó. òun náà pè ní micromini nísì tẹ́ ẹ bá wọ́n sọ tó fò ní tó bẹ̀rẹ̀ yí dó tó bá ti bẹ̀rẹ̀ ẹ máa wo nǹkan tó ṣe kí ni lọ́dún ń paṣọ ní bẹ̀rẹ̀ yí dó. ìlàwọ̀ fẹ́ẹ́tà tọ́pọ̀ àtàfin. Gọ̀mẹ́rẹ̀ pé tó ta sí ìlú sọ ọmọ yìí o. تقيم به إلى يوم الحساب. Eyín ti dúró bẹ́ẹ̀. Gbogbo ọkùnrin tó wà bí wà sí tìǹ. Ẹ̀yin múlẹ̀ lọ́fún kan ni o. Àwọn ní òmùlẹ̀ lọ́fún yín. Ẹnì bínú ba nǹkan jẹ́ kò sọ ọmọkùnrin tó sílé mú. Àbùkù ọmọ kéékèèké. Tí àgbẹ̀ bí yín bá pa yín, bolẹ̀ yín ó ti dàgbà. Tí wọ́n máa jà níjọ́ náà ń dà wọ́n parí pẹ̀lú ìfẹ́ ni. Ẹ̀yin sì wá jà ẹ̀ parí ẹ̀ ń fọmọ yín kì í. Ẹ̀ ń fọmọ yín kì í. Bẹ́ẹ̀ tí ó lé máa tó bí talúkù tí ó rò lé mẹ́yìn kó ọmọ ya wèrè tán àti ìyá wèrè tó sì. Tó bá rí bẹ́ẹ̀ àti pé kò sáré létí ẹ bá lọ́nà. Ojú ayé yín lẹ ti bẹ̀yìn jẹ́ pẹ̀lú kátàdí. Oògùn àìdáàmúnú kù. Oògùn èmi máa ń tẹ àgbàmọ́lẹ̀. Tó o bá sẹ̀ kó tó dalẹ̀ ní ya yóò sọ fún rẹ̀. Máa ń da ilá. Sojú alátùpàdé gbóná ẹ̀ ṣe kó rá. Òwe fúnfàgbàlagbà òsì ìtumọ̀ rẹ̀ pé yóò kú lójú òbí rẹ̀ sojú alátùpà ìponu ẹ̀ ṣe pòórá
kó wá mo kàn ìkàn wẹ̀wù ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ ó bá wọ́n bí ẹ̀jẹ̀ kì í bá tì gbogbo burúkú tẹ kọjá ẹjẹ lọ dà á lẹ kẹlẹ tìmọ́ náà kọ́ ọmọ yín ó yàn gbogbo ẹni tí o bá ti rọ ọmọ náwó sí kọ́mọ̀nì kọjú alẹ́ bá di ọ̀sẹ̀ sí torí ọmọ ní ó gbé ọ nígbà ọmọ ní ó pààrọ̀ bẹ́ẹ̀ dẹ́ tó bá tọ̀ sí ọmọ ní ó tún yàrá rẹ kù ọmọ ilẹ̀ tí wọ́n dé èèyàn yìí ọjọ́ alẹ́ dà kábọ̀ níbi tí ọmọ ti yàn ọmọ kálukú ó ti rẹ̀ rán fún nísìnyí nígbà tá a gbára ọ̀ka ọmọ méjì ara kan sótán gbogbo ọmọ náà ń sunkún níbi táyà òbí wọn ti ń jà tínú yóò kanú àlùbáríkà náà sí fọmọ mọ́ agbọ́dọ̀ wò lè ti sàdúrà mọ́ lónìí afẹ́pẹ́ ẹ dákun ẹ̀yin ìkókò tí ń gbà ní àgùntàn ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́dọ̀ adébádé ẹ jẹ̀ka ògùn tẹ́ mi lè dá ti yẹn rú ẹ bá ti fọ́ ọmọ yín kú bí láti bàdé ká ẹ̀yin ìkókò mo tó tún sọ tẹ́ ń gbà ní àgùntàn tẹ́ ẹ máa sọ̀rọ̀ mú sálẹ̀nù wá pèlè ọ́nẹ́sì ló wà lọ yín ó kú bẹ́ẹ̀ sì pàdé ọlọ́run ìbádá kọ́nà rúdà sátán gbogbo mọ́dà yìí làkọ́ kó sábẹ́ bẹ́ẹ̀dì oríire tẹ́ ló ti dà yìí là kọ́mọ má lè yọwọ́ pé àtọ́dún yín ní ìbámu bẹ́ẹ̀ bá ti dé ní 80 tí o máa jẹ́ wọn máa kó juwọ́ sáyé ọlọ́yin ṣe báwọn ọgọ́rin ogógún mẹ́rin ọlọ́yin ṣe báwọn ọlọ́láàrin yín ni ẹ fura sí èmi sọ́ba ká níbi kẹsẹ̀ ra yín ọ̀rọ̀ tí ò tọrọ ilé ìwé rẹ̀ owó ọdún lẹ́ bá ládùúgbò nípa lágbólé omi ìwé rẹ̀ wá sàn kára wọn àwọn òbí tó kọ́lé kára wọn sórí wọn gbọ̀ ni ọmọ ṣẹbẹ́ rómi ìwé ń jọ ṣẹbi wọn ta kó ọmọ ṣẹṣin lọ dì omi ìwé rẹ̀ ń sàn kọjá wọn ìta bàbá mi ẹ dalẹ̀ ndọ́tà alájà kú fẹ́ kọ́lé wọ́n fẹ́ kọ́ àwọn àtìmọ́mọ́ sẹ́ni ti wà lọ́rùn àwọn sojú tèmi wọ́n lọ́dọ̀ bàbá ń jọ náà alájà kú wa ní àwọn ẹni wọ́n ta kété lé àwọn fẹ́ ṣe stẹ́ẹ̀pù sí a bàbá wa ní ká wọ́n sì ṣe bí wọ́n máa lè fẹnu lé rẹ sọ tèmi ó ní òjò sí káàbù níbi tẹ́kì wa ẹni pé ó sọ́kùtù àbí fẹnu lé rẹ sọ tèmi máa gba bí stẹ́ẹ̀pù kejì tèmi wọ́n ló lé tiẹ̀ lánàá ẹni pé papọ̀ ẹni ọ̀wẹ́ ẹni pé papọ̀ ni bàbá ní bọ́ kí ni ẹ kọ́ kí n sọ fún bàbá rẹ tí bá pàdé ẹ lọ́rùn ọbẹ̀ yà ni fẹnu lé rẹ sọ tèmi ẹ wá máa ti bí àga tèmi bọ́ sínú ilé yín lókè ibẹ̀ náà sì náà ń gbà wọ̀ ẹ sọ fún mi ẹ wò fẹ́ táwọn àjọ ní ọmọ tó bá lọ́jà kú pé yọ ń kúrò rẹ síbi wíńdò tèmi mo lè fẹ́ kú ìyọ̀kọ̀ kò nídìí kí n jáde nǹkan ní wá àwé ọmọ nǹkan tí ń sọ lójú ẹsẹ̀. èmi tí ń gbé dalẹ̀ lẹ́yìn tí mo lọ kí n wọlé gbogbo nǹkan ló sojú mi. خلقت من التراب فصرت حيا. wọ́n ní lára ẹni tí ò ní dáa fún rárá lẹ́yìn tó wà lágbo tó dí ọ̀nà tí ò ní mú bọ́ sílé kejì tó ní ilé bàbá tèmi ni ẹ má gun ọ̀kadà wọlé ẹ má gun mọ́tò kọjá bì wọ́n ní yóò máa wá àlùbáríkà ni kò ní ní. gbogbo orí ikú tẹ kọ́ nílẹ̀ rẹ kọ́kọ́ bẹ́ẹ̀ èmi ló bí ká súnmọ́ nílẹ̀ Yorùbá níjọ́ ẹgbẹ́ ó ti wá kó àbúrò ó dàgbà díẹ̀ kò tí ì dàgbà wọ́n fẹ́ wọn ò fẹ́ kí ni ó túká ni. àbí wọn ò dàbí lónìí gbàtí bàbá bọ́lá yìí lọ sani máa mú sẹ́ni fẹ́yàwó wọn sẹ́fẹ́ náà fẹ́ yàgbọ́dá pàtàkì. وأعلمت فصاحت بالخطاب. ọmọ alájú fọlọ sí lọ alájà kú fẹ́yàwó wọn kẹ. bàbá bẹ̀rẹ̀ fọlọ sọ lọ bàbá fọlọ fẹ́yàwó wọn. ọmọ nǹkan bí rántí. وعودت إلى
التراب فسرت فيه. àwa skata kan lónìí ẹ̀gbọ́n òjèrè àbúrò òjèrè ẹ̀gbọ́n nǹkan wa fọ́nká àwọ̀ ẹ̀yìn wò kátọ́jú ọ̀tara ní láàrin wa nígbà tó bá yíwọ́ fún wọn náà kó lọ́ọ́ rọ̀ mọ́ bí àdá. àbí bẹ́ẹ̀ bá fẹ́ ṣèyàwó níjọ́ ẹ̀gbọ́n ní òjòkó láàyè bàbá ìyàwó ṣé bẹ́ẹ̀ kọ́ tágbọ́n náà bá fẹ́ sin mọ́jà ẹ̀yà àbúrò mi ẹ̀jòkó alẹ́ ní kí n sin mọ́ lónìí o àwọn bàbá ọmọ ní ẹ̀jòkó yìí ṣé bẹ́ẹ̀ kọ́ tá a ṣẹ́bẹ́ lónìí kódà tá a bá níjọ́ ó tún ti yàtọ̀ níṣẹ́ ní kiri ìran kan ó kọ̀ọ̀kan láwọn jẹ́ Muhyiddin Hussein Samsudeen Hussein Abdulrahman Hussein Kamaludeen Hussein ní ìsìn ayé bàjẹ́ olúkálùkù ó kọ́ni lọ́mọ rẹ̀ jẹ́ kò sóòkọ̀ ọ̀ràn má tó pa á kọ̀ ẹ̀sìkátà ẹ̀ wá ní yóò dá ẹ jẹ́ lọ kú dànù kò lè dá fún yín kò lè dá bàbá yín fi lọ́nà ẹ̀ ti parẹ́ kálùbá yín kò parẹ́ lókun. àwọn ọmọ táwọn náà tó wá bí òsèlú náà tó jẹ́ bìsì bàbá àgbà sí ní jọ́sẹ̀ ẹ̀nì kò sí gbogbo ọmọ mi òsèlú náà jẹ́ kó máa jẹ́ òsèlú wọn wọ́n fẹ́ pé ìran yìí òsèlú ní ṣẹ́kínní bẹ́ẹ̀ náà tí wọ́n jẹ lò níṣẹ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà owó la bí wọ́n jẹ wọn ò tí ó parẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìmọ̀ sọ́ọ́nì kò parẹ́ ẹ̀rọ wòran kọ̀ọ̀kan ní ìsìn ẹ máa gbọ́ kinní kan ó kọ bàbá rẹ̀ tọ́wọ́n bá ní bàbá kan ló bí àwọn ayé òjìyàn tó pa ayé pọ̀ ti túká. ọmọ yóò wá mà pé bàbá kan ló bí ọmọ torúkálùkù ojú ọkọ̀ fádà rẹ̀ ẹ̀mọ gbọ́dọ̀ tí ò dá wọn náà jókòó fádà rẹ̀ kí n jókòó fádà kò wá sóko bàbá mọ́ wọ́n tó dé sàmọ́ ló wà níbi ọkọ̀ mi tẹ́lẹ̀ ǹjẹ́ ọkọ̀ alájì Muhyiddin Hussein nìkan ní jẹ́ gbàtà wọn tètè kú wọn fẹ́ kó kọ́ wọn pẹ́ láyé wọn jẹ́ Muhyiddin Salman Hussein nígbà tí wọn kú náà mo tó jẹ́ Hussein ni mo tó jẹ́ Salman. wọ́n gbọ́ àbí wọn dáhùn kálukú ọmọ mi sínú ni tọ́lá wọn bí jẹ́ ti túnra yín ó kọ́ tó so kakọ̀ ẹ ti fa ká kó náà àlùbáríkà ti wá kárí ẹ lọ ṣe changing of the fún ọmọ yín kó padà sí ọkọ̀ kíni ó kọ̀ ilẹ̀ tí wọ́n mọ̀ ó kọ̀ ọ̀ràn bàbá náà ní. Yunus ni wọ́n jẹ́ kí ló máa ń jẹ́ sẹ́mùsùlù ní jẹ́ Yunus náà ti jẹ́ ni ọ̀nà àbọ̀ àkọ́kọ́ kọ́ wa bá àrùn parẹ́ àbí ọ̀hún tó jẹ́ Ìlọrí Muslim ó pọ̀ kọ́ bàbá rẹ̀ ní Ìlọrí àṣìdẹ̀ládé tí bàbá rẹ̀ nù ilé adákẹ́rìn. wọ́n ní kí ló kọ́ ẹnìkan jò ní oní dàsísì Kaduna nǹkan mà sí bàbá rẹ̀ Kaduna tó ló pa ọba tiẹ̀ ẹ dákun wọ́n jẹ́ dàsísì Kaduna ó dá kí ló pa gbọ́dọ̀ yìí ó dà kó Sanusi oníṣẹ́ bàjẹ́ máa gbé ilé bàbá rẹ̀ lọ́pàá mọ́ ó dà kó Sanusi bàbá òun ti wá wọ́n ò kú wọ́n ò mú wá ní ọdún rí wọ́n ò mú wá ní ọdún rí ni ẹ̀ẹ́dẹ́ mọ yín ó mọlé rádaràda wọ́n tún bí ìyébìnrin ti lọ́dọ̀ ọkọ̀ gbóni bàbá rẹ̀ nígbà gbẹ́ rí mi nǹkan sí ọ́ ni ẹ̀yin tẹ́ wà lókè ọ̀yà tẹ́ ilé ìwádìí ọdún ẹ̀ ti mọ́ ọmọ náà ta ni ó pa wọn tẹ́ fọmọ́ rẹ̀ àjẹlẹ̀ sábúní bì ẹ̀gbọ́n sẹ́dá àjẹ àbí àwọn kìnnìpà mi náà báńdíìtì bẹ̀ náà èwo ló dúra wọn lọ. tìmí ẹ̀ ń jẹ́ díẹ̀ ni èyí tí wọ́n jẹ́ gbẹ̀gì ńkọ́ wọ́n tún gbowó tó padà nù lọ́dà mistake tẹ́ ẹ ṣe ẹ ọjọ́ ìmọ̀ yẹn wá kàwé lé mọ́ níjọ́ gbogbo àwọn bàbá gbàdàgbà tó lówó lọ́fà tó bá ti bí mọ́lẹ̀ Haúsá tó bá ti ka primary school tán wọ́n mú wáyé wákà kọ́lẹ́jì ètò làṣàdùdì ètò ọ̀dọ́ládọ́mí wọ́n ní wọ́n máa lé lọ́pọ̀lọpọ̀ fírí ọkọ̀ fẹ́ nílé ẹbí mọ́lẹ̀ Haúsá ẹ̀kọ́ nílé Haúsá ó dàgbà sílẹ̀ Haúsá ọwọ́ pàdé ìyá mìíràn ní àpàrù ẹ̀ tó ṣe kọ́kọ́ ẹ̀ tó ṣe fáwọn gani
yóò bá ronú wò ibi tí nǹkan lọ yìí bí kálukú bá tọ́jú tọ́lọ̀ fún yóò tọrọ oúnjẹ jẹ káyìn. Àmín. Àmín. Wá sí mi lọ fún yín. Má fi lè hayá ti bà kọ́. Ma fil hayati baqa'un. Wọ́n ń dúró dèmi lọ́wọ́ lóró. Ma fil hayati thubutu. Nabni buyuta wa hatma. Ìwé ìdí òkú ilé amúlòkó. Takharibu tilka al-buyutu. Gbogbo ilé tó yí apò yìí. Wọ́n ò túmọ̀ síláṣí láṣìírí. Àṣírí yóò ní tú láìláì. Yamutu kullu baraya. Ilé òtá lágbo ní yìí. Tẹ̀lébí kọ́ mọ́sálásí ẹ̀ dání ẹ̀ tó bí yín ni. Subhana man la yamutu. Tó bá kú ọ̀kan. Tàrọ ọmọdé ọmọ yín ò ní bàjẹ́. Yamutu kullu baraya. Èmi mú orin tẹ́tí fúnra mi o. Mọ́sálásí la kọjá ràn mọ́ yín. Bí o bá sẹ́yìn bẹ́sẹ̀ rẹ̀ ní o máa kí òun pẹ̀. Subhana man la yamutu. Ẹ dalẹ̀ ẹ yá. Mo ti mọ iye agbélé tẹ́lẹ̀ wọn fẹ́ gidi kọ́ mọ́sálásí tẹ́ gbà. Ìbánisọ̀rọ̀ ló kù. Etí mi tu kábíyá jere. Kó mọ́sálásí múlẹ̀ bá ti bá kọ́ ẹ̀yọ́ máa ní burúkú. Ma fil hayati baqa'un. Pèsè náà máa yín wá ká ọmọ ẹ̀jẹ̀ ni máa ń mú gudugbẹ́ ni. Ẹ̀tọ́ náà wọ́n fi hàn tó lọ gbórí Central Mosque yóò jábọ́ yóò kú mi. Bọ́lá sì gbìyànjú gbogbo yàrá mú mu jáde náà ni. Ẹ wo ya agbolé tó yí àpò ẹ̀ wá dalẹ̀ ẹ̀ ní parí láyé. Bẹ́ẹ̀ sì kó máa wá náà. Bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ àfa. Wọ́n máa réèkì lẹ́ẹ̀kọ̀ọ̀kan mò ń gbọ́ òní sọ̀rọ̀ nítorí afẹ́kàn náà jẹ́ kí wọ́n yó. Èyí tí o bá ti ní di spíkà ńláńlá báyìí wọ́n sì lẹ́wọ́lẹ̀ wọ́n sáré palẹ̀ wọn. Ma fil hayati baqa'un. Abdulrahim kí ló bá ọ̀rẹ́ rẹ̀? Ma fil hayati thubutu. Nabni buyuta wa hatma. Mọ̀mọ́ bàbá tiẹ̀ ìmáàmù Abdulkarim ló bí wọn. Ìyáálé Òdìwó àti ìyáálé Ẹ̀sà ìyá tó kú sí Mákà nígbà tí kú ní ìní Mákà. Abẹ́ ẹ̀gbọ́n bá Takharibu tilka al-buyutu. nígbà tí ẹ̀ bàbá wa máa lọ sí Ghana bàbá tiẹ̀ náà pè ní Takunla náà máa rọ́ wá sí bàbá wa ní Ghana náà fi fún wọn lọ́mọ. Yamutu kullu baraya. Subhana man la yamutu. Yamutu kullu baraya. Subhana man la yamutu. Ẹsẹ̀ wá dàpọ̀ yín ní Òdìwó ládùn ẹ̀yà wa tẹ̀ ń fẹ́ kí lẹ̀ ń wò ẹ máa fẹ́ máa ní Òdìwó mo tún ilẹ̀ látò ní. Akọ̀mọ̀kè kò lẹ̀ ọmọ òde kò kò lẹ̀. Ọkùnrin kan tí ń rẹ abẹ́ ìdí ata kí lẹ̀ ń wò ní ọ̀nà fún ọmọ yìí ní sùn tó lọ lóde rẹ̀. Yamutu kullu baraya. Subhana man la yamutu. Bí àti ẹjọ́ màtàlẹ̀ àgọ́ kí lẹ̀ ń wò ní rẹ̀. Yamutu kullu baraya. Subhana man la yamutu. Ọba ní kí wà mẹ́. Yamutu kullu baraya. Subhana man la yamutu. Kẹ́yìn náà fún alẹ́ mọ́. Èmi náà mú mọ́. Ẹ fẹ́ mú kan. Ẹ kẹ́kọ̀ọ́ máa mú. Ẹ ti ní tẹ̀fẹ́ mú. Mo yọ̀ ọ́ dáhùn fún yíyá. Ṣèbí ẹ ti mú tẹ́lẹ̀. Àwọn òjò wa ti fún ilé kan tẹ́lẹ̀. Ọmọ tó jẹ́ mọ́tì báyìí. Gbogbo ẹ ti ń fúnra wọn lọ́mọ ládùúgbò yìí. Òríra wọn bọ̀. Allahu Akbar. Gbẹ̀mẹ̀ mẹ́ta wọn ni àti bàbá rẹ tó wò. Tìyá rẹ tó wò. Nífẹ̀ẹ́ àwọn òbí túká lò ní. Bẹ́ẹ̀ni ìyàwó àdúgbò. Ní òbí túká. Ẹ lọ ní gbẹ́nà bẹ̀yẹ. Ilé gbẹ́nà. Ẹgbẹ́ náà. Ọmọ ní lẹ́mú tí ọbẹ̀ mo kà wọ́n jò ní wọ́n sì tó mẹ́sàn-án. Bẹ́ẹ̀ni. Àbàbọ̀ ń bẹ láyé náà o. Náà tó wà ẹ̀rọ.
ìyá ajá àti wà bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ alájà mò ń lórí sí wà bẹ́ẹ̀ àbí lọ́ọ̀dẹ̀ wà bẹ́ẹ̀ àkóbí adé wà bẹ́ẹ̀ ṣáàkìlá wà bẹ́ẹ̀ lọ́ọ̀dẹ̀ alájẹ́ ọ̀tọ̀ lórí wà bẹ́ẹ̀. Ọ̀rẹ́dẹ̀ igi nìkan lásán ó tó mẹ́rin. ẹ wọ́n fẹ́ dọ́là náà wọ́n lò pẹ̀lú fẹ́ ọlọ́mọdé lè gbọ́dọ̀ náà kíláyé láyé. Àmín. kí ló dé tá a fẹ́ ba nǹkan jẹ́ Kí ló dé? gbogbo tẹ́sí ọ̀bá ti kọ àṣà ò lè bàjẹ́ Ọ̀sán lè bàjẹ́. àṣà rẹ̀ fi ń da nǹkan lónìí sí ẹ̀gbọ́n ara yín ní ládùúgbò pé iṣẹ́ ìjẹ̀ kan náà ìfẹ́ àdúgbò nù. Hákùrù ìbágbé ni ìfẹ́ ìdílé nù. Bẹ́ẹ̀ni. Ilé tẹ̀ ń wọ ọ̀ràn. Bẹ́ẹ̀ni. Ìyàwó àdúgbò nù. Wọ́n ní òdiwọ̀n ní dákun. Ẹ̀gbọ́n ọmọ kíkọ́ tí wọ́n dé ọdún ẹ̀sán wọn ẹ̀kún wa bá mi. Kí n ṣe díìtì wọn fún yín. Bẹ́ẹ̀ sì nílé wọn bá fẹ́. Èmi ò mọ náà ìdá ń ṣèwé rẹ̀ kún lóru. Mo ò lọ wí ìdílé. Wọ́n tó kó ìbáráyà. Kí wọ́n ti mú táwọn ojúkò tiwọn ẹ̀yìn òkú ẹ̀ jáde wá.